Òyìnbó aláwọ̀ funfun tó bá fẹsẹ̀ tẹ ìlú yẹn á kú ni. Orílẹ̀-èdè Amẹ́ríkà ló wà. Gbogbo bí tẹ́ ti rí rẹ́ẹ̀dì yìí, àwọn bí tó gún wà tàbí àwọn bí tí ó ti bàjẹ́. Èmi kọ́ ni mo ṣe àwọn máàpù yìí, and this is 1833. Ǹjẹ́ tí ẹ mọ̀ pé ìgbà kan wà ní ilẹ̀ adúláwọ̀ tí orú ẹ̀fọn burúkú bíi tejò, èyí jẹ́ òtítọ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn bíi mílíọ̀nù kan, pàápàá jùlọ àwọn ọ̀gá àlejò. What will happen if a white person comes in? Death. You will die. Huh? Ǹjẹ́ tí ẹ mọ̀ ipa tí ẹ̀fọn kó ní ìgbà tí òwò ẹrú ń lọ lọ́wọ́? In Dahomey, it's not allowed like fancy things. You cannot camera all over the village. Àti àwọn akitiyan láti ṣẹ́gun àrùn apànìyàn tí a mọ̀ sí malaria ní òde òní. Àwọn èèyàn máa ti ń bi mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé tó bá yẹ tòótọ́ la ní agbára tó bí a ti ṣe máa ń sọ pé a ní agbára tó. Báwo ni àwọn òyìnbó ṣe kó wa ní ẹrú àti wípé báwo náà ti ṣe mú wa sìn? Àwọn kan tiẹ̀ ní pé ṣe báwa la tara wa lọ́pọ̀ fún àwọn òyìnbó. Tí ẹ bá sì wo dáadáa ẹ máa rí pé ìbéèrè ọlọ́pọlọ pípé ni àwọn ìbéèrè méjèèjì. Ìdí rèé tí mo fi wá lọ sí ìlú Badagry láti lọ ṣe ìwádìí kún ìwádìí tó ti wà ńlẹ̀ ní ilé tí mo ti ṣe láti inú àwọn ìwé yìí, nílé tó sọ̀rọ̀ nípa oríṣiríṣi nǹkan, àwọn ìwé yìí, àti pé mo dẹ̀ tuntun ní àwọn maps kan lọ́wọ́ tí màá máa fi hàn yẹn ní sùúrù. Ibi tí màá ti máa yọ àwọn nǹkan tí màá máa sọ ní fídíò nínú máàpù yìí. Eléyìí sọ̀rọ̀ nípa Ọ̀yọ́lé, máàpù eléyìí sọ̀rọ̀ nípa Sahara trade àti bí àwọn òyìnbó wọ́n ṣe rin ìrìn àjò wọn ní ìgbà àkọ́kọ́ ní ìgbà tí wọ́n kọ́ dé ilẹ̀ adúláwọ̀ tí a mọ̀ sí Áfíríkà. Bẹ́ẹ̀ sì ni eléyìí ló kẹ́yìn nínú àwọn maps tí màá fi hàn wá. Eléyìí náà sọ̀rọ̀ nípa àwọn ibi tí ogun kù sí ní ìgbà tí òwò ẹrú tán òní. Mo fẹ́ fi àkókò ìsọfún yín pé Yorùbá pọ́nbélé ni wá lọ́nà bíi a máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. So tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ́yìí, ẹ dákun mo bẹ̀ yín ni, ẹ bá mi like fídíò yìí, ẹ bá mi subscribe, ẹ share fídíò yìí fún àwọn tẹ́ rò pé yóò wúlò fún tí wọ́n gbọ́ èdè abínibí tiwa. Kò bá wà jẹ́ pé ẹ ti máa ń wá tẹ́lẹ̀ kó ná yín ní kankan láti like fídíò yìí. Tó bá yẹ pé ẹ fẹ́ ìdáhùn kíákíá sí àwọn ìbéèrè méjèèjì tí mo béèrè ní ìbẹ̀rẹ̀ fídíò yìí, màá sọ fún yín pé bí kulé ò bá pani tòde ò lè pani. Ṣùgbọ́n tó bá yẹ pé ẹ fẹ́ ìdáhùn tí a yànnàná ní ìlànà ti àwárí tí mo ṣàwárí láti inú àwọn ìwé àtàwọn maps pẹ̀lú ìrìnàjò mi lọ sí Badagry ní kòpẹ́kòpẹ́ yìí, màá sọ fún yín pé kẹ́ ẹ farabalẹ̀ fún mi, kẹ́ ẹ wo fídíò ìtàn kí ẹ lè rí ìdáhùn tòótọ́ sí àwọn ìbéèrè wọ̀nyí. Nǹkan kan máa ń wà tí a ti máa ń ṣe pàápàá jùlọ àwa Yorùbá tí kò sì dára tó. Alákọ̀ọ́kọ́, a máa ń fẹnu tẹ́ńbẹ́lú bí ọ̀dọ́ wa ṣe rí ní ìgbà tí àwọn òyìnbó dé. Ṣùgbọ́n lénìí ọ̀nà tá fẹ́ gbé fídíò yìí gbà ó ní wípé báwo gangan ní ilẹ̀ Europe ṣe rí, ibi tí a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ gangan nìyẹn. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pé báwo ní ilẹ̀ wọn gangan ṣe rí, kí ni àwọn gangan kojú kó tó di pé wọ́n dé ọ̀dọ̀ wa. Yàtọ̀ sí àwọn physical evidence tí mo kó lẹ̀, mo lọ sí Badagry, which is point of no return ní Badagry, àti point of no return ní Wida ní oṣù tó kọjá ẹ̀, ní eléyìí tó jẹ́ pé port méjèèjì yìí ó ní Ọ̀yọ́ Empire tí a mọ̀ sí Ọ̀yọ́lé lò fún òwò ẹrú. Port méjèèjì ló kan àwa Yorùbá dáadáa. Mo sì lè sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran Yorùbá tí wọ́n kó lọ òkè òkun fún òwò ẹrú ní ìgbà náà, tí iṣẹ́ ìwádìí fi yé mi pé ó tó bí èèyàn bíi 4 million, 80% wọn ni wọ́n kó lọ through port méjèèjì tí mo sọ yìí. Méjèèjì ni mo ti lọ ṣiṣẹ́ ìwádìí mi, gbogbo ẹ̀ náà dẹ̀ ni màá máa sọ nínú fídíò yìí. Ìtàn Yorùbá àti agbègbè tí a mọ̀ sí Niger area ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́, ṣùgbọ́n ìtàn tí a máa sọ nínú fídíò yìí ó máa bẹ̀rẹ̀ látòrí 15th century títí di wákàtí ọ̀wọ̀ tá à ń sọ̀rọ̀ yìí, nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láti 15th century yẹn títí di ìsìn, which is about 500 years ago, ó sì ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà títí di mo yín bá yín sọ̀rọ̀ yìí. Mo dẹ̀ fẹ́ fi àkókò ìsọfún pé tí a kò bá farabalẹ̀ láti jẹ́ kí ìtàn yé wa dáadáa láti bẹ̀rẹ̀, tó bá tún fẹ́ padà wá ní ilé tí àwọn eléyìnbó kan nígbà pé history always repeats itself, á lè jẹ́ kí ó yé wa dáadáa. Ṣé rí gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Europe nígbà náà, gbogbo ẹ̀ ló tún ti ń ṣẹlẹ̀ báyìí. Eléyìí láwá lè jẹ́ kí a mọ ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ tírú ẹ̀ bá tún fẹ́ padà ṣẹlẹ̀. Tẹ́ bá fẹ́ mọ̀ púpọ̀ nípa bí ilẹ̀ Europe ṣe rí ní ilé ọ̀nà tó gùn, ó ní pé ẹ lọ ka volume 5 ìwé The New Universal Library. Ó sọ̀rọ̀ tó pọ̀ nípa ilẹ̀ Europe gidigidi,
kódà oríṣiríṣi àwòrán ló wà ńbẹ̀. Gbogbo àwọn nǹkan tí mo ṣàwárí níbẹ̀ náà ni pé àgbẹ̀roko bọ́dúndé ni wọ́n, báwa ṣe jẹ́ àgbẹ̀roko bọ́dúndé ní 15th century. Ó ṣàlàyé fún mi pé wọn kò ga púpọ̀ tó bí wọ́n ṣe ga ní òde òní. Bẹ́ẹ̀ sì ni ìwé náà tún fi yé mi pé gbogbo ilẹ̀ Europe ni ìjọ mímọ́ ti Kristi, which is churches, ló ń ṣe ìṣàkóso rẹ̀. Ó sì ṣàlàyé fún mi pé oríṣiríṣi àìsàn ló kún ilẹ̀ Europe. Ẹ jẹ́ kí n summarize àwọn nǹkan tó sọ fún mi ní èdè Gẹ̀ẹ́sì kí n kọ sí ojú screen òun náà lẹ́sìn wò yìí. Ó sọ fún mi pé oríṣiríṣi àìsàn ló wà ní ilẹ̀ Europe. Bẹ́ẹ̀ sì ni eléyìí tó wá kọ mí lóminú jù ní 15th century yẹn ni pé wọ́n ń bára wọn jagun lóòrèkóòrè. Lẹ́yìn ogun tí wọ́n bára wọn jà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ní 15th century, lẹ́yìn ìgbà yẹn náà padà wá kó wa lẹ́rú. Bẹ́ẹ̀ sì ni nísìn ìjà tó ti bẹ̀rẹ̀ láàrin ara wọn. Ẹ má jẹ́ n fi gbogbo ẹnu sọ. Ìdí rèé tí mo fi wò pé ó pa dandan ká mọ bí òwò ẹrú transatlantic slave trade ṣe bẹ̀rẹ̀ ní 15th century. Lóòótọ́ nígbà tí ní 15th century tí wọ́n kọ́ dọ́dọ̀ wa, kò ń ṣe òwò ẹrú náà bá wá sọ́dọ̀ wa. Mi wá mọ̀ bóyá wọ́n ti gbọ́n fèrèfèrè pé òwò ẹrú ń lọ lọ́wọ́, ṣùgbọ́n kò ṣe òwò ẹrú gangan ni wọ́n bá dọ́dọ̀ wa. Àwọn nǹkan tó bá dọ́dọ̀ wa ó ní nǹkan tí a mọ̀ sí gold, nǹkan tí a mọ̀ sí ivory, tí a mọ̀ sí bí eyín erin tó máa ń gùn yẹn, eyín rhino, igi mu rhino yẹn, àwọn nǹkan tí wọ́n wá nìyẹn, àti spices. Lára spices tó ń lọ dáadáa nígbà náà ni iyọ̀. Ẹ jẹ́ kí n sáré fi nǹkan kan hàn yín nípa Sahara trade. Máàpù yìí sọ̀rọ̀ nípa Sahara trade. Mo dẹ̀ lè sọ fún yín pé orílẹ̀-èdè Europe nìyí. Lálàkọ́kọ́ ní ìgbà tí ilé ayé ti sú wọn tí wọ́n mọ the next thing láti ṣe, wọ́n ti ń gbọ́ fèrèfèrè níbi tá a mọ̀ sí Indian Empire ní ìgbà náà pé wọ́n ti ń ṣe silk material. Wọ́n ní aṣọ tó yàtọ̀ sí aṣọ wool táwọn máa ń lò. Wọ́n ní the spices and other things, the gold nǹkankan ni wọ́n need ní ìgbà náà need láti máa lò ní gbogbo ilẹ̀ Europe rẹ̀, ní gbogbo bíbá yìí. Jerusalem rẹ̀, gbogbo bí tẹ̀ ń wò yìí, ilẹ̀ Arab ni gbogbo bí tẹ̀ ń wò yìí. Tẹ́ bá sì wo bíbá yìí ní máàpù yìí, ẹ máa rí pé wọ́n ya áńgẹ́lì sí bíbá yìí láti show pé Christianity ni wọ́n. So ẹ wo ọmọkùnrin tó wà níbí, wọ́n pe orúkọ ẹ̀ ní Vasco da Gama ní orúkọ ọmọkùnrin tí ẹ̀ ń wò yìí, Vasco da Gama. Ọmọkùnrin yìí ló wò pé àwọn ò lè lọ báyìí wá sí Indian gangan náà fẹ́ wá bá trade nínú plan wọn, nínú ọpọlọ wọn. Ibi tí wọ́n ń bọ̀ gangan ni orílẹ̀-èdè India gangan ni first target wọn. Wọ́n mọ̀ pé àwọn ò lè wá sí bíbá yìí, wọ́n mọ̀ pé àwọn ò lè gba báyìí káwọn wá bá wọn trade. Ilẹ̀ ní gbogbo bí ó yẹ kí wọ́n lè gbabẹ̀, ṣùgbọ́n Christian ni wọ́n ní gbogbo bí, bẹ́ẹ̀ sì ni gbogbo bí Muslim ni wọ́n ní gbogbo bí. Òun lẹ̀ ń wò, èmi kọ́ ni mo yà wọ́n máàpù yìí. Ṣé rí gbogbo ìgbà yẹn ogun burúkú sì ń lọ, wọn ti ẹ̀fẹ̀ rí èèyàn kan láti bí òun nìyí, òun ni wọ́n yà yìí. Nígbà náà tó máa mú ẹni Christian, wọ́n máa tà sí okòwò ẹrú ní Indian Empire, náà máa tà sí ní ìgbà náà. Ọmọkùnrin yìí Vasco da Gama, ó ní èèyàn Europe, mo lè sọ pé aláwọ̀ funfun àkọ́kọ́ láti ilẹ̀ Europe tó máa wa ọkọ̀ ojú omi wá sí gbogbo bíbá yìí. Ṣé ti rí? Òun ló wa ọkọ̀ ojú omi wá sí gbogbo bíbá yìí láti wá bá wọn ṣe ìdúnàdúrà ní ìlànà pàṣípààrọ̀ ní orílẹ̀-èdè India. Ìgbà tó padà làwọn èèyàn mọ̀ pé ìlànà kan wà tí èèyàn lè tún lọ fi bá wọn dúnàdúrà ní gbogbo bíbá yìí láì gba àwọn ibi tó jẹ́ Muslim country yìí, láì gbabẹ̀ kọjá láti wá bá wọn ìdúnàdúrà ní orílẹ̀-èdè India ní ìgbà náà. Spain tí wọ́n pé ibo ni Portugal ti ń rí àwọn nǹkan tó fi ń ṣe pàṣípààrọ̀ pẹ̀lú àwọn míì náà tó wá gbéra pé káwọn náà tún ẹmọ̀ ó ti di nǹkan tó ń lọ tó dẹ̀ mú profit wá. Àwọn aṣàwárí míì náà wá gbéra, wọ́n wá ń bọ̀ báyìí. Wọ́n wá dé sí ibi kọ́kọ́ ní bíbá ní orílẹ̀-èdè South Africa. Wọ́n pè bẹ́ẹ̀ ní Cape of Good Hope, ibẹ̀ lẹ̀ ń wò yìí. Wọ́n pè bẹ́ẹ̀ ní Cape of Good Hope ní orílẹ̀-èdè South Africa. Wọ́n fi ń ṣe tourist attraction area nísìnyí. Tẹ́ bá lọ sórílẹ̀-èdè South Africa, ẹ lè dé bẹ́ẹ̀ ní Cape Town, níbẹ̀ wà, níbi tí mo rán fi hàn yín wà, Cape of Good Hope, ó sì wà níbẹ̀ di mo yín bá yín sọ̀rọ̀ yìí. Ibẹ̀ náà wá dó sí. Ibẹ̀ náà tún wá wò pé àwọn èèyàn rẹ̀ táwọn tún lè bá ṣe ìdúnàdúrà. Ibẹ̀ ni wọ́n ṣe kọ́kọ́ ṣàwárí pé àwọn èèyàn kan náà wà
ní gbogbo ilẹ̀ adúláwọ̀ ní ibi báyìí bí Europe ṣe kọ́kọ́ mọ̀ pé àwọn èèyàn kan wà ní àwọn apá bíi kó tó di pé ẹ jẹ́ kí n continue video náà. Àwọn aṣàwárí yòókù láti lo Portuguese kan náà wọ́n bẹ̀rẹ̀ sí náà lọ káàkiri láti wá bí tó ti máa ṣe okòwò pàṣípààrọ̀ kiri ṣùgbọ́n nǹkan kan wà tí wọ́n bá nígbà tí wọ́n dé ìlú Badagry nǹkan mẹ́ẹ̀ta ẹ̀ wọ́n fẹ́ràn ẹ̀ ní eléyìí tí màá sọ fún yín pé ẹlẹ́ẹ̀kẹta gangan ló lead sí okòwò ẹrú tí a mọ̀ sí transatlantic slave trade. Nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n bá tó yà wọ́n lẹ́nu lọ́pọ̀lọpọ̀ ni pé a ti ń ṣe irin ní Ọ̀yọ́lé ní ìgbà náà kódà ọ̀pọ̀lọpọ̀ ìlú káàkiri ilẹ̀ Europe ní ìgbà náà wọn tiẹ̀ tí ì lè dá ṣe nǹkan tó ń jẹ́ irin ní ìgbà náà a ti ń ṣe irin so pé ṣe òyìnbó ló dé ló wá kọ́ wa bí a ti ṣe ń ṣe irin tó tó wá ń ṣe irin nìkan a ti ń gbẹ́gilére a ti ń ṣiṣẹ́ ọnà a ti ń ṣe oríṣiríṣi nǹkan tí àwọn olóyìnbó ń pè ní terracottas and art. Nǹkan ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá tó yà wọ́n lẹ́nu tẹ́ pé kò sírú ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ní Europe ní ìgbà náà ó ní political system Yorùbá ní ilé bí Ọ̀yọ́ àti Ifẹ̀ wọ́n ti ṣe ń ṣe ìṣàkóso ilẹ̀ Yorùbá tí kò sí irú ẹ̀. Mo dẹ̀ lè sọ fún yín pé the same political system tí wọ́n bá ní ayé ìgbà náà òun náà ni almost gbogbo àgbáyé ń lò láti ìgbà náà títí di òní. A ti ní prime minister láti ìgbà yẹn which is Basọ̀run, a ti ní president ní ìgbà náà tó jẹ́ Aláàfin, a ti ní mo lè sọ pé senate which is Ọ̀yọ́mèsì. In fact láàrin ọ̀sẹ̀ yìí èmi àti ìran Aláàfin Àjàgbó kan a jọ ń sọ̀rọ̀ ní àárín ọ̀sẹ̀ yìí àwọn náà jẹ́ kí n mọ̀ pé Aláàfin Àjàgbó òun ló design structure yẹn ní ìgbà náà tí mo lè sọ fún òun ní gbogbo àgbáyé ṣì ń lòdì sí. And ìwé yìí tí mo sọ fún yín lẹ́ẹ̀kan episode 14 volume 14 yìí ó state ẹ̀ síbẹ̀. In fact ó yá ẹ wò òun náà lẹ̀ ń wò ní ojú screen yìí yẹn ó state ẹ̀ síbẹ̀ pé political system wa tí wọ́n bá ó ya àwọn Europe lẹ́nu lọ́pọ̀lọpọ̀. And kò tún wá ń ṣe bẹ́ẹ̀ a tún wá sọ̀rọ̀ débi kan tó jẹ́ kí n mọ̀ pé oníbodè àtàṣọ́bodè custom and immigration ó blow mind mi gidigidi gan torí pé mi ò ronú débẹ̀ rí and these things ti wà láti 15th century. Nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n bá òun ni mo lè sọ pé ó lead sí òwò ẹrú òun ni máàpù yìí tí mo fi hàn yín lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí n gbé lọ sórí tébù kí n tó fi hàn yín lẹ́ẹ̀kan sí. Mo fẹ́ kẹ́ tún wo pàtì yìí gẹ́gẹ́ mo yẹn sọ fún yín lẹ́ẹ̀kan nígbà tí mo wá lẹ́ẹ̀kan Sahara trade ó ń lọ lọ́wọ́ ní 15th century. Nínú Sahara trade yìí àwọn tó wà ní apá òkè ilẹ̀ Áfíríkà báyìí ilẹ̀ adúláwọ̀ wọ́n ní ẹṣin wọ́n ní ràkúnmí wọ́n ní ẹranko lóríṣiríṣi tí èèyàn tó lè jẹ́ kí ìgbésí ayé rọrùn. Ṣé mọ̀ pé ẹṣin ni wọ́n máa fi ń ṣe transportation ní ìgbà náà ẹṣin àti ràkúnmí ni àwọn tó wà ní apá bí wọ́n fi ń ṣe transportation. Mo lè sọ pé ní Ọ̀yọ́lé ní ìgbà náà àwọn máa ń jagun wọ́n máa ń lẹ́rú wọ́n ní gold wọ́n ní iyọ̀ wọ́n ní ivory tí a mọ̀ sí igi mú elephant eyín irin wọ́n ní gbogbo àwọn nǹkan yẹn ní apá bíi. Àwọn tó wà lókè bíi wọ́n ní gbogbo nǹkan tá à ń sọ yìí nígbà yẹn wọ́n á gun ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ ní eléyìí tí iṣẹ́ ìwádìí sọ fún mi pé ó máa ń tó bí 40 wọ́n máa rìn wá sí wọ́n máa gbé kẹ́tẹ́kẹ́tẹ́ wá sí apá àṣálẹ̀ Áfíríkà níbi tí a pè mọ́ sí West Africa ní òde òní pàápàá jùlọ Mali, Ghana. Àwọn tiwa náà a máa lọ bá wọn ṣokòwò ní Ghana a máa kó nǹkan tá a bá ní ìgbà míì a máa kó nǹkan fún wọn a máa gba kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbà míì a máa kó yọ̀ fún wọn a máa gba oríṣiríṣi nǹkan. Báyìí ni ìlànà níbẹ̀ náà wọ́n ń ta ẹrú wọ́n ń ra ẹrú níbẹ̀ náà. So ìlànà yìí la fi ń ṣe pàṣípàrọ̀ láàrin wa ní ilẹ̀ adúláwọ̀ ní ìgbà yìí. Before kí àwọn aláwọ̀ funfun tó wá sí inú ìlú yìí òwò ẹrú ti ń lọ láti 11th century 12th century. Ìyẹn náà pè ní Sahara trade. Bẹ́ẹ̀ ni ní ìgbà yẹn tán ti bẹ̀rẹ̀ òwò ẹrú àárín ara wa àti ṣe òwò yẹn. Ìgbà táwọn aláwọ̀ funfun tá à ń pè ní Portuguese tán dé ní ìgbà yẹn àwọn wọlé wá. Mo lè sọ fún yín pé nínú ìlànà yìí
ẹrú náà wà nínú ìlànà yìí tí a fi ń ṣe pàṣípàrọ̀. Ẹrú ìgbà náà ó máa ń dọba kó tó di pé àwọn Europe kó ìlànà ẹrú tí wọ́n dé. Mo ní ìlú kan ní orílẹ̀-èdè Benin Republic tí mo dẹ̀ lè sọ fún yín tó dẹ̀ jẹ́ pé ẹrú ló ṣì ń jọba níbẹ̀ di ní eléyìí. Tí mo yín bá yín sọ̀rọ̀ yìí, and ìlú tí mo dẹ̀ ń sọ fún yín wọ́n wà báyìí pẹ̀lú Ọ̀yọ́ ni. So ẹrú máa ń dọba ní ìlànà òwe ẹrú tó wà ní ìgbà náà. Ibẹ̀ náà láti máa ń ṣe àwọn ẹrú yìí. So and àwọn oládẹ̀ ń kó lẹ́rú ńgbà náà, mo lè sọ fún yín pé àwọn ẹ̀yà mìíràn ni wọ́n ń tà. Kò síbi kankan tí wọ́n ti ń ta tẹ́ máa ti rí pé Yorùbá fẹ́ ta Yorùbá. Kò wọ́pọ̀, kò síbi kankan tí ìtàn ti sọ pé àwọn eléyìí wọ́n bára wọn jà láti 15th century tó dẹ̀ jẹ́ pé ilẹ̀ Yorùbá ni gbogbo àwọn bí tá à ń sọ yẹn. Àwọn ibi tí wọ́n máa ń kógun lọ ni àwọn ẹ̀yà mìíràn láti fi dẹ́rù ba àwọn ẹ̀yà yẹn ni. Ó tó gẹ́, mi ò fẹ́ sọ̀rọ̀ nípa bí ọ̀dọ̀ wọn ṣe rí mọ́. Ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa ìgbà tí wọ́n dé ilẹ̀ Yorùbá tí a mọ̀ sí Èkó. Gbogbo ìlàkàkà wọn láti wọnú ìlú láti kópa nínú òwò ẹrú ní ìgbà náà, wọ́n ń kú ni o. Ẹ bẹ̀rẹ̀ pé kí ló ń pa wọ́n? Ẹ̀fọn. Tẹ́fọn bá ti jẹ wọ́n, bẹ́ẹ̀ ni wọ́n ń kú. Ní ìgbà náà, reason tí mi fi sọ pé malaria ni nǹkan tó ń pa wọ́n, òun ni pé wọn ò mọ nǹkan tó ń jẹ́ malaria àbí nǹkan kan ní ìgbà yẹn. Wọn ní òye bí wọ́n ti ṣe lè dẹ́kun ibà, torí mo ní bí a kì í sọ pé wọn ò rí irú ẹ̀rí ní ìgbà náà. Ní eléyìí tó kù díẹ̀ kó kọ ìtàn ní ọ̀nà ibòmíì. Bẹ́ẹ̀ sì ni ìtàn kì í fi gbogbo ara sọ nǹkan tí mo kàn ra sọ fún yín. Eléyìí ní 15th century nígbà tí wọ́n rí ọ̀dọ́ wa wọlé sí tààràtààrà, òun ló jẹ́ kí wọ́n ṣe wá lọ gba orílẹ̀-èdè Brazil ní 1500. Èmi kọ́ ni mo kọ́, wọ́n ti ṣèwé láti 1957, wọ́n ti bí mi 1957 ni wọ́n ti publish ìwé ní ìlú England. Ó sọ fún mi ní page 395 níbí báyìí, òun ni mo máàkì yìí. Ó sọ pé aṣàwárí the Portuguese navigator Pedro Alvarez discovered Brazil in 1500 and claimed it for Portugal. Nǹkan tí wèé sọ fún mi nìyẹn, máa yà fún yín sọ ẹ máa lè rí ká dáadáa. Ó ní and claim it for Portugal ní 1500. Tẹ́ bá lọ ka nǹkan tó ń pè ní the white man grave, ó máa ṣàlàyé fún yín dáadáa ipa tí ẹ̀fọn kó, kí ló wá ṣẹlẹ̀. Wọ́n wá mú ìlànà kan tẹ́mi máa ń pè ní ìlànà ojúlalákọ̀ fi ń ṣọ́rí. Wọ́n bẹ̀rẹ̀ sí wọ àwọn aṣọ tó gùn, wọ́n bẹ̀rẹ̀ sí sun koríko láti fi lé àwọn ẹ̀fọn, wọ́n bẹ̀rẹ̀ sí ṣàwọn kìíní. Ṣùgbọ́n gbogbo yẹn ṣàwọn kìíní tó ọ̀pọ̀lọpọ̀ wọn ló sì jọlọ́run nípè nípasẹ̀ pé ẹ̀fọn jẹ wọ́n. Ẹ má gbàgbé mo sọ, wọn ní òye nǹkan tí malaria jẹ́ ní 15th century. Nígbà tí wọ́n gba orílẹ̀-èdè Brazil níbi tí a mọ̀ sí Bahia, Spain sì dàbí orílẹ̀-èdè Amẹ́ríkà ní òde òní. Bẹ́ẹ̀ ni Spain ṣe ní agbára tó ní ìgbà náà. Wọ́n á gba Portuguese lẹ́gbẹ̀ẹ́ wa, ìwọ nìkan ló ń bá Indian ṣe. Ó ti lọ gba ilẹ̀ kan tó ń pè ní Brazil. Báwọn náà ṣe wò pé àwọn náà máa bẹ̀rẹ̀ iṣẹ́ àwárí tiwọn nìyẹn. Kàkà kí àwọn wá sí ilẹ̀ adúláwọ̀, ẹ jẹ́ kí n fi nǹkan hàn nínú máàpù náà again. Ní ọdún 1532, Spain náà wá wò pé àwọn náà lè bẹ̀rẹ̀ exploration yìí. Ọmọkùnrin kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Italy, ṣùgbọ́n ìlú Spain ló ń ṣe exploration fún. Òun wá mórílé níbi tí a mọ̀ sí Amẹ́ríkà ní òde òní, ó mórílé ọ̀nà Amẹ́ríkà. Ní ìgbà tó débẹ̀, wọ́n gbà á tọwọ́ tẹsẹ̀. Ó rí flag orílẹ̀-èdè Spain, ó rí sí àwọn ìlú yìí ní ìgbà náà. Ṣùgbọ́n kò sí nǹkan tó bí pé kílé tó fi rí flag orílẹ̀-èdè Spain síbẹ̀. Wọ́n tún inú wọn tún dùn ni. Ó wá kọ lẹ́tà sí olórí wọn nílùú Spain ní ìgbà náà lọ́rọ̀ kọ́ṣá. Báyìí ni wọ́n ṣe gbalẹ̀ tí a mọ̀ sí New Granada ní ìgbà náà. New Granada ìgbà náà, òun ló di ibi tí a mọ̀ sí Colombia, Venezuela, Ecuador àti Panama ní òde òní. New Granada náà ń pe gbogbo bẹ̀yẹn. Ní ìgbà tó yá, wọ́n tún gba ibi tí a mọ̀ sí Rio de la Plata ní eléyìí tó ń jẹ́ Argentina, Uruguay, Paraguay àti Bolivia ní òde òní. Àwọn countries yẹn, àwọn ibi méjèèjì tọ́wọ́ kọ́ gbà nìyẹn. Arákùnrin kan wà ní tá a mọ̀ sí Dr. Sir Roland Rose àti Walter Reed. Àwọn méjì náà ṣàwárí nǹkan tí a mọ̀ sí ìlànà tí ẹ̀fọn
tó fi máa ń gbé malaria. Lọ́rọ̀ kan àwọn náà connect ẹ̀fọn mọ́ malaria. Báyìí ni wọ́n tún wá ṣe àwọn ìlànà kan sílẹ̀ wípé àwọn lè fi dẹ́kun àwọn agbègbè tí ẹ̀fọn máa wà nípasẹ̀ gbígbẹ́ gọ́tà, nípasẹ̀ láti má jẹ́ kí omi máa dárogún sí àwọn agbègbè kan. Àwọn náà connect omi dídárogún mọ́ ẹ̀fọn. Àwọn náà wá ṣe ìlànà tí a mọ̀ sí ìlànà à ń tẹ oògùn ẹ̀fọn sí agbègbè lẹ́pẹ́ àṣeṣe di ọjọ́ òní. Àwọn náà tún wá bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tí a mọ̀ sí advanced mosquito net. Ní ìgbà náà ó yàtọ̀ sí ilé tí wọ́n kàn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn ìlànà tí àwọn ọmọ bíbí orílẹ̀-èdè England méjèèjì yìí ṣe ni. Àwọn ìlànà yìí ló wá ràn wọ́n lọ́wọ́ láti padà wá níbi tí òwò ẹrú ti wá bẹ̀rẹ̀ lójú páálí gangan. Lẹ́yìn ìgbà tí àwọn ọmọ bíbí orílẹ̀-èdè England ṣàwárí oògùn ẹ̀fọn yìí, níbẹ̀ làwọn náà tún wá rò pé kí ló ṣe àwọn. Oríṣiríṣi ìtàn wà ńbẹ̀ tí ó ṣẹlẹ̀ tí mo dẹ̀ lè recommend ìwé kan fún yín pé ẹ lè lọ ka ìwé kan tó ń pè ní The Slave Ship Called Jesus. Tẹ́ bá lọ ka ìwé náà, ó máa ṣàlàyé fún yín gbogbo bí Queen Elizabeth the First wọ́n ṣe jà takuntakun tó di pé England náà, torí ńgbà náà èèyàn kan péré ló máa ń sign fún gbogbo ìlú láti bẹ̀rẹ̀ òwò ẹrú. Ẹni tó sì máa ń sign nígbà náà ni Pope. Gbogbo wọn ìjà ẹ lè rí nínú ìwé náà. Báyìí ni ọmọkùnrin kan wá gbé ọkọ̀ ojú omi. À ń pe orúkọ ọmọkùnrin náà ní John Hopkins láti orílẹ̀-èdè England. Ó gbé ọkọ̀ ojú omi, wọ́n sì ń pe ọkọ̀ ojú omi tó gbé ní Amazing Grace lórúkọ ọkọ̀ ojú omi tí wọ́n gbé lálákọ̀ọ́kọ́. Wọ́n wá sí gbùngbùn ilẹ̀ Áfíríkà níbi tí a mọ̀ sí Congo ní òde òní yìí. Wọ́n jí èèyàn tó tó bí 300 gbé ní ìgbà náà. Nígbà táwọn òyìnbó dé, òyìnbó ò mọ bó ṣe fẹ́ dé Ọ̀yọ́, òyìnbó ò mọ bó ṣe fẹ́ lọ sí Ìsẹ́yìn, òyìnbó ò mọ bó ṣe fẹ́ dé Ògbómọ̀ṣọ́. Àwọn èèyàn dúdú bíi èmi àti ni wọ́n máa ń kó àwọn òyìnbó sẹ́yìn. Àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n ti kó ìbọn oríṣiríṣi fún wọn pé tí a bá dé ibi tí à ń lọ ẹ fi bá àwọn èèyàn yìí jà, à lè kó wọn ní ẹrú padà wá sí ilẹ̀ Badagry. Nígbà tó jí wọn gbé, wọ́n lọ ta àwọn 300 sí orílẹ̀-èdè Haiti. Ló jẹ́ ìgbà àkọ́kọ́ tí orílẹ̀-èdè England máa bá wọn lọ́wọ́ sí òwò ẹrú. Wọ́n kó gbogbo èrè tí wọ́n rí ní eléyìí tí ìtàn sọ fún mi pé owó èrè yìí pọ̀ jọjọ. Wọ́n kó lọ sí ọ̀dọ̀ Queen Elizabeth I. Nígbà tí wọ́n kó dé ọ̀dọ̀ Queen Elizabeth I, ó rí adúrú èrè yìí ló wá gbé ọkọ̀ ojú omi tó tóbi jùlọ ní ìgbà náà tí a pè ní Jesus of Lubeck lórúkọ ọkọ̀ ojú omi yìí ló wá gbé fún wọn pé wọ́n kó lọ, wọ́n gbé padà wá sílẹ̀ adúláwọ̀. Ṣùgbọ́n ìgbà tí wọ́n máa fi padà dé ilẹ̀ adúláwọ̀, ẹ má gbàgbé pé kò ń ṣe pé wọ́n ti dẹ́kun malaria ṣì ń pa wọ́n, ṣùgbọ́n wọ́n ti mọ nǹkan tó ń jẹ́ malaria ní ìgbà yìí. Wọ́n ti mọ̀ pé nǹkan tẹ́fọn ń dálẹ̀ yẹn malaria ló máa fà sára àbí fever disease ló máa fà tó dẹ̀ máa pa wọ́n láàrin ọjọ́ kan síjọ́ kejì, ẹni náà ti kú. So wọ́n ti mọ̀ wọn lè tí ì wọ inú gbùngbùn ilẹ̀ adúláwọ̀. Etí coastal area ilẹ̀ adúláwọ̀ bíi Badagry bíi Lekki Ajah nǹkan yẹn, etí odò yẹn ni wọ́n lè dé ní ìgbà náà títí lọ síbi Wida, Cotonou, Port Novo. Àwọn ibi tí wọ́n lè dé nìyẹn tó jẹ́ etí òkun. Àwọn ibẹ̀ yẹn náà lè wà, wọ́n lè survive gbogbo bẹ̀ yẹn. Ṣùgbọ́n pé kí wọ́n wọ gbùngbùn ilẹ̀ adúláwọ̀, wọ́n máa ṣìkú náà ni. Àwọn ibi tó ti máa ń jẹ́ èèyàn gbé nígbà yẹn ni coastal area, àwọn ibi tí omi wà, etí òkun. Àwọn ìlú tó wà létí òkun yẹn, àwọn ibẹ̀ náà ti máa ń jẹ́ àwọn èèyàn gbé. So ìgbà tí wọ́n gbé ọkọ̀ ojú omi ẹlẹ́ẹ̀kejì dé, àwọn èèyàn ti mọ̀ pé èèyàn bí 300 sọnù láàrin ìlú. Àwọn òdẹ̀ ló jí wọn gbé, àwọn òyìnbó aláwọ̀ funfun ni. Tó bá ti wá rí òyìnbó aláwọ̀ funfun tí wọ́n rí ọkọ̀ ojú omi lórí omi, wọ́n sá wọnú lọ. Báyìí ni wọ́n ṣe wá dá ìlànà okòwò méjì kan lẹ̀, àwọn táwọn eléyìnbó pè ní trade strategy, ní eléyìí tí màá máa sọ nínú fídíò yìí. Ìlànà aláwọ̀kọ́ ni pé wọ́n dá slave market, ọjà ẹrú, wọ́n dálẹ̀ sí etí odò kọ̀ọ̀kan. Ibi méjèèjì tí mo lọ, ìkan wà ní Badagry, ìkan wà ní Wida, mo dé méjèèjì.
slave market yẹn wà ní agbègbè Badagry níbí tí wọ́n dá ibẹ̀ sílẹ̀ ní ọdún 1502. Ibẹ̀ yẹn ni àwọn èèyàn dúdú tó ní tí wọ́n bù wáyà ní láàrin ìlú nígbà yẹn ni wọ́n máa lọ every 5 days, ọjọ́ 5 ni wọ́n máa ń lọ sí ọjà yẹn, wọ́n máa lọ ra ẹrú. Tí wọ́n bá ti rà wọ́n máa kó wọn wá sí ibi tí wọ́n ń pè ní Brazilian barracoon. Ibi tí wọ́n ti ń ta dúnàdúrà ẹrú, slave market méjèèjì wà níbẹ̀ dùgbùmọ̀ yín bá yín sọ̀rọ̀ ẹ̀. Wọ́n dá kan lẹ̀ sí Badagry. Báyìí ni àwọn èèyàn wá ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń lọ́wọ́ sí òwò ẹrú yìí gangan. Nǹkan ẹlẹ́ẹ̀kejì tó wá ṣe ni pé àwọn tí wọ́n ti wá train, tí wọ́n ti kó lọ, tí wọ́n ti rán lọ school, wọ́n wá mú wọn padà wá. Wọ́n jẹ́ intermediary láàrin òyìnbó àti aráàlú. Agboolé táwa yìí, òun náà ń pè ní Brazilian barracoon. So ìdí tó fi ń pe agboolé yìí ní Brazilian barracoon ni wípé gbogbo àwọn ẹrú tán bá kó nínú agboolé yìí, Brazil náà máa ń kó wọn lọ. So ìtumọ̀ barracoon dẹ̀ ni wípé ilé ibi tí wọ́n máa ń kó àwọn ẹrú sí. Barracoon means a slave cell, ilé ibi tán máa ń kó àwọn ẹrú sí. So ẹni tó ní agboolé yìí ni wọ́n ń pè ní Seriki Williams Abbas. Bẹ̀t kò kí ń ṣe orúkọ tí ìyá àti bàbá ẹ̀ sọ nìyẹn. Orúkọ tí ìyá àti bàbá ẹ̀ sọ ni Ifárẹ̀mílẹ́kún. Báwo wá ni Ifárẹ̀mílẹ́kún ṣe wá ń jẹ́ Seriki Williams Abbas? Tọ́ bá ti mú ẹrú nígbà yẹn, ẹrú ò ní àǹfààní láti máa jẹ́ orúkọ wọn, àwọn máa jẹ́ orúkọ ẹni tó bá rà wọn nígbà yẹn. Ọmọ ọdún 6 ni bàbá yìí wà nígbà tí wọ́n mú ní ẹrú ní ìlú tá à ń pè ní Jọ̀gà Orílẹ̀ ní Ogun State. So ẹni tó kọ́kọ́ rà ní ẹrú nígbà yẹn wọ́n ní Abbas. Abbas ni ó wá láti Dahomey. So Dahomey ní èní ni wọ́n ń pè ní Benin Republic. So ó mú lọ sọ́hùn, ó ń lò bí àwọn ẹrú tó máa ń ṣiṣẹ́ nílé, domestic slave. So ìgbà tó yá Abbas ta fún òyìnbó tó ń pè ní Williams. So Williams ló wá padà mú bàbá yìí lọ sí Brazil. Òun náà wá ń lò bí àwọn ẹrú tó máa ń ṣiṣẹ́ nílé. So ibi tí Williams like ẹ̀dẹ̀, ó rán lọ sí school tí ọ̀pọ̀lọpọ̀ ẹrú tí wọn ò ní àǹfààní láti lọ sí school nígbà yẹn. So ìgbà tó wáyá Williams wá pé tó bá fẹ́ kí n fi ẹ́ lẹ̀ on one condition, mo máa dẹ́ padà sí Nàìjíríà bẹ̀ tí wàá máa ṣiṣẹ́ fún mi. Bẹ̀ bàbá yìí wá padà sọ fún Williams wípé nǹkan tó bá fẹ́ òun ni mo máa ṣe fún ẹ. So Williams wá dá padà wá sí Nàìjíríà. Ìgbà tó dé Lagos Island ló kọ́kọ́ dé sí. So láti Lagos Island ó wá sí Badagry. Ó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣòwò ẹrú nígbà yẹn. Bẹ̀tì nǹkan tó fún bàbá yìí ní ẹ̀jẹ̀ ojú wípé nítorí ìwé tó kà nígbà yẹn. Ṣùgbọ́n nígbà tó di 1820, àwọn ọmọ orílẹ̀-èdè France méjèèjì tẹ̀ ń wò yìí, wọ́n wá ṣe àwárí egbòogi kan tí a mọ̀ sí cinchona. Àwọn Yorùbá máa ń pe egbòogi ní igi kínníní. Ara egbòogi yìí náà tún wá yọ nǹkan tá à ń pè ní quinine. Quinine náà fi ń ṣe chloroquine títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Wọ́n sọ pé orílẹ̀-èdè Peru làwọn ti rí egbòogi. Mo dẹ̀ lè sọ fún yín pé nǹkan tó ń sọ fún wa ní pé orílẹ̀-èdè Peru ni àwọn ti rí egbòogi. Àwárí egbòogi tí wọ́n wá rí, òun ló wá jẹ́ kó wá padà wá gangan pẹ̀lú nǹkan mẹ́ta kan. Nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n padà wá pẹ̀lú ẹ̀, òun náà ni quinine. Wọ́n mú oògùn tí a lè máa fi ṣẹ́gun ibà wá fún wa. Nǹkan ẹlẹ́ẹ̀kejì tí wọ́n mú wá fún wa, ó ní ẹ̀kọ́ tí àwọn olóyìnbó ń pè ní Western education. Àwọn náà ló tún mú ẹ̀kọ́ kíkà wá sí ìlú Nàìjíríà, ẹ̀sìn aláwọ̀ dúdú tá à ń pè ní Western education. Ìgbà tó mú ẹ̀kọ́ yẹn wá, wọn ò mú ẹ̀kọ́ yẹn níbi àwọn ọmọ kékeré, wọ́n mú ní ibi àgbàlagbà. Àwọn bàbá ńlá wa ló lọ sí iléèwé nígbà yẹn. Iléèwé nígbà yẹn bẹ̀rẹ̀ láti iye ọdún tó lè bẹ̀rẹ̀ 40 ló lè bẹ̀rẹ̀ school nígbà yẹn, that's 45 years old nígbà yẹn. A dẹ̀ wá ní akẹ́kọ̀ọ́ tó ń kọ́ àwọn bàbá ńlá wa bó ṣe lè kọ́, bó ṣe lè kà inú yàrá ẹ̀ ni. Ẹ wo orúkọ arákùnrin náà ni à ń pè ní Mr. Clydius Phillips. Òun ló ń kọ́ àwọn bàbá ńlá wa ní ẹ̀kọ́ nígbà yẹn, bó ṣe ń mọ̀ kọ, bó ṣe ń mọ̀ kà. Nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n mú wá fún wa, òun ni Christianity tí a ṣe ń lò títí di mú yín bá yín sọ̀rọ̀ yìí. Báyìí gẹ́lẹ́ náà ni àwọn Arabs náà ṣe
kó nǹkan tí wọn náà wá nígbà tá à ń bá wọn ṣe ìdúnàdúrà nílé tí mo sọ fún yín nísìnyí pé both Christian and Muslim ló kó nǹkan wọn wá nígbà tá a jọ ń ṣe ìdúnàdúrà nígbà náà wọ́n á sì sọ fún wa both religion máa sọ fún wa pé ìlànà tàwọn baba ńlá baba wa kì í ṣe ìlànà tòótọ́ ìlànà tí wọ́n ní ká gbà. Ìbéèrè kan wá wà tí mo fẹ́ ká bẹ̀rẹ̀ wa kí lẹ rò pé a fi ń san àwọn orin bàǹtà tí àwọn ẹ̀yà yìí ń ṣe fún wa yìí kí lẹ rò pé a fi ń san. ceramic bowl yìí ẹrú 10, ìbọn ṣakabula yìí ẹrú 40. nǹkan tá a fi ń san àwọn orin yìí náà ni ẹrú la fi ń san àwọn orin yìí. bó ṣe ṣẹlẹ̀ ní Badagry bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ ní Wida bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ ní Togo bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ ní Ghana Sierra Leone bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ níbẹ̀. Kódà ibi tẹ́ bá ti rí pé point of no return wà ẹ máa rí pé ibẹ̀ náà ni wọ́n fi Christianity múlẹ̀ sí. ibi tí àwa gangan ni Christianity kọ́kọ́ dé sí ní orílẹ̀-èdè Benin ní ìgbà tó dé ní ọdún 1877 ni Christianity dé ní ìgbà náà. So òun náà fi kọ́ ibi báyìí láti fi ṣe ìrántí ìgbà tí Christianity dé. mo dẹ̀ lè sọ fún yín pé ní inú ìlú tí mo wà yìí 99% wọn ìṣẹ̀ṣe ni wọ́n ń ṣe. mo wá lè sọ fún yín pé tẹ́ bá ń wo nǹkan tí mo tag fídíò yìí dáadáa ẹ máa rí pé mo dárúkọ Ọ̀yọ́ Empire. báwo ni Ọ̀yọ́ Empire ṣe ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tí mo ti ń sọ látàárọ̀. ẹnì ṣọlẹ̀. báwo ló ṣe máa ń rí àwọn ẹrú yẹn. àwọn ibi tí wọ́n ti máa ń kó ẹrú ilẹ̀ Yorùbá gbogbo ẹrú tí wọ́n bá kó ní ilẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní Ọ̀yọ́ Empire ní ayé àtijọ́ wọ́n máa ń kó wọn wá sí Badagry nítorí pé Badagry ni ó súnmọ́ omi. àwọn ibi tí wọ́n ti máa ń rí ẹrú ní àwọn agbègbè bíi Ọ̀yọ́, Ìṣẹ́yìn, Ògbómọ̀ṣọ́, Òṣogùn, Abẹ́òkúta, Ìlaró, Ọ̀fà. àwọn ibi tí wọ́n ti máa ń lọ kó ẹrú nìyẹn wá sí agbègbè Badagry. gẹ́gẹ́ bí mo lè sọ fún yín pa structure ní ìbẹ̀rẹ̀ fídíò yìí ara àwọn political duties Ọ̀yọ́lé fún gbogbo ilẹ̀ Yorùbá ní ìgbà náà òun ni pé Aláàfin ni jagunjagun. tó máa sọ pé Aláàfin ni jagunjagun kò túmọ̀ sí pé Aláàfin gangan ló ń lọ sójú ogun ṣùgbọ́n Aláàfin ló máa command ogun òun sì ni ó lè stop ogun. nígbà tó di 1775 Amẹ́ríkà fẹ́ òmìnira England ò ṣetán àti fún lómìnira. orílẹ̀-èdè England àti Amẹ́ríkà wọ́n bẹ̀rẹ̀ sí ní jà láàrin ara wọn. apá England fẹ́ máa ká apá Amẹ́ríkà. Amẹ́ríkà lọ kó gbogbo ẹrú tí a mọ̀ sí Negroes wọ́n gbé ìbọn lé wọn lọ́wọ́. ìgbà tí England náà rí ìlànà yìí England náà lọ bá kó àwọn ẹrú tó wà nínú England wọ́n gbé ìbọn lé wọn lọ́wọ́ fún ìdí kan náà. lọ́rọ̀ kan àwọn ẹrú yìí wọ́n ti mọ ìbọn ìgbàlódé yìn wọ́n sì ti pa oríṣiríṣi òyìnbó. nígbà tí ogun ń lọ lọ́wọ́ wọ́n ti ní courage àti kọjú ìbọn sí àwọn òyìnbó láti máa pa wọ́n. ní eléyìí tó ń ṣẹlẹ̀ nígbà tí ogun tán nígbà tó di ọdún 1806 orílẹ̀-èdè England wọ́n ṣèpinnu pé àwọn ò ṣòwò ẹrú mọ́. tẹ́ bá sì fẹ́ mọ ìdí ẹ lè ka ìwé tí mo sọ fún yín lẹ́ẹ̀kan The Slave Ship Called Jesus. ní ìgbà tó di 1807 Amẹ́ríkà náà ní òun ò ṣòwò ẹrú mọ́. ẹ máa gbọ́ o ní ìgbà yìí England kó gbogbo àwọn ẹrú tó wà lọ́dọ̀ ẹ̀ ó kó wọn ó lọ dábì kan lẹ̀ ní orílẹ̀-èdè Sierra Leone wọ́n ń pè bẹ̀rẹ̀ ní Freetown ibẹ̀ sì wà ńbẹ̀ títí di mú yín bá yín sọ̀rọ̀ yìí. wọ́n kó wọn lọ síbẹ̀ wọ́n drop wọn síbẹ̀. Amẹ́ríkà náà rí ìlànà yìí ó kó gbogbo àwọn ẹrú tiẹ̀ náà ó lọ dábì kan lẹ̀ tí a pè sí Liberia títí di mú yín bá yín sọ̀rọ̀ yìí ó kó àwọn ẹrú tiẹ̀ ó lọ gbé wọn síbẹ̀. England ó gbé ọkọ̀ ojú omi tó tóbi jùlọ ó gbé sórí Atlantic Ocean ní ìgbà náà ó wá kó àwọn èèyàn kan sínú ẹ̀ wọ́n pè wọ́n ní Royal Navy. ara àwọn tó kó sí Royal Navy ní ara àwọn tó bá wọn jàjà ogun ara àwọn ẹrú tó bá wọn jàjà ogun ló wà ní Royal Navy àti àwọn òyìnbó kọ̀ọ̀kan. kí ni wọ́n wá ń ṣe wọ́n wá ń ṣọ́ ọkọ̀ ojú omi tó bá ń kó ẹrú bọ̀. ọkọ̀ ojú omi tó má ti rí tí Royal Navy bá ti rí lórí omi tó ń kẹ́rú bọ̀ wọ́n á dá wọn lọ́nà wọ́n á kó gbogbo ẹrú tó wà ńbẹ̀ sílẹ̀. wọn ò fẹ́ mọ ibi tẹ́rú yẹn ti ń bọ̀. orílẹ̀-èdè England á kó gbogbo wọn á kó wọn lọ sí ibi tí a mọ̀ sí Freetown tí mo sọ fún yín lẹ́ẹ̀kan. mo dẹ̀ lè sọ fún yín pé báyìí ni wọ́n ṣe kó Samuel Ajayi Crowther
dé orílẹ̀-èdè Sierra Leone ní ìgbà tó wà ní ọmọ ọdún 4 bí ìtàn àwọn ẹ̀yẹn náà ṣe rí nìyẹn. Ẹ jẹ́ wá padà sí ibi tí Ọ̀yọ́ yìí ti wá, ibi tí ìtàn Ọ̀yọ́ yìí ti wá ṣẹlẹ̀. Máàpù ilé sọ pé Ọ̀yọ́ Empire in the 18th century. Map shows present day borders. Of course, nígbà tí máàpù yìí jẹ́ ojúlówó, kò sí nǹkan tó ń jẹ́ border nígbà náà. Nǹkan tí wọ́n gbìyànjú àti sọ níbẹ̀ nìyẹn. And máàpù yìí show Ọ̀yọ́ ilé bí Ọ̀yọ́ ilé ṣe tó ní 1774. Aláàfin Abíọ́dún àti Baṣọ̀run Gáà wọ́n bẹ̀rẹ̀ sí ní jà. Aláàfin Abíọ́dún ó borí Baṣọ̀run Gáà tó sì pa tìletìle tẹ̀bí tará. Gbogbo bí tẹ́ ń wò yìí, òun ni wọ́n ń pè ní Ọ̀yọ́ Empire. Ọ̀yọ́lé òun ni capital gbogbo Ọ̀yọ́ Empire tẹ́ ń wò yìí. Bẹ́ẹ̀ sì ni Ọ̀yọ́lé òun ló ń dáàbò bo gbogbo àwọn empires, gbogbo àwọn ibi tẹ́ ń wò. Ní ìgbà yẹn tẹ́ bá wo bí ibi tí mo fi kíní sí, ẹ máa rí pé wásàlẹ̀ báyìí Nàìjíríà ni, lọ sókè báyìí Benin Republic ni, ẹ sì rí pé under Ọ̀yọ́lé ló wà ní ìgbà náà. Tẹ́ bá tún wo ibi, ẹ máa rí pé apá bí is Benin, apá báyìí Nàìjíríà ni. Ibi báyìí ni Ọ̀yọ́lé ti máa wá ta ẹrú tí a mọ̀ sí wìdá, gbogbo bẹ̀ náà la dé. Ibi báyìí náà ti ń ta ẹrú ti ilẹ̀ Yorùbá tá a mọ̀ sí Badagry. Láti bí wọ́n máa kó ẹrú wá síbí, wọ́n máa wá tà, wọ́n máa kó ẹrú wá síbí, wọ́n máa wá tà. Abẹ́ Ọ̀yọ́lé ni méjèèjì wà. Kí ni mò ń sọ ní pé under ibi náà ń pè ní Àjàṣẹ́, ibi náà ń pè ní Sàbẹ́, Kétu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Under Ọ̀yọ́lé òun náà ni gbogbo bíbà ẹ̀ wà. So kí ló wá ṣẹlẹ̀ tí àwọn bíbà ẹ̀ tó fi wà lọ́ndà Benin Republic táwọn bíbà ẹ̀ wà ní under Nigeria? Ó ní pé ìgbà tí Baṣọ̀run Gáà ti kú, Ọ̀yọ́lé kò lè dáàbò bo ra ẹ̀ mọ́, dèpòdépò pé yóò dáàbò bo gbogbo ilẹ̀ Yorùbá tó kù. Ṣebí ẹni tó bá lè dáàbò bo rẹ̀ ni ó dáàbò bo ẹlòmíì. Ọ̀yọ́lé kò lè dáàbò bo ra ẹ̀ mọ́, dèpòdépò yóò dáàbò bo gbogbo àwọn ilẹ̀ Yorùbá tó kù. Kó wá tó di pé mo tẹ̀síwájú, ẹ jẹ́ n kọ́kọ́ sọ̀rọ̀ nípa àwọn onígbọ̀wọ́ ètò yìí. Àwọn onígbọ̀wọ́ ètò yìí náà ni ẹ̀yin náà ni ẹ jẹ́ kí a lè máa mú ètò yìí wá, torí pé kí ni ẹ bá wa tẹ like sórí fídíò yìí ní gbogbo ìgbà, àti pé àwọn kan wà tẹ́ pé wọ́n support ìkànnì pẹ̀lú owó yínníyínní kẹ́ni lè ṣe mí. Mo ń fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ yín torí pé mo fẹ́ sí, torí mo fẹ́ ká rin àwọn ìrìn àjò míì tó yàtọ̀ sí eléyìí gedegbe. Ẹ̀yin nìkan náà lẹ sì lè jẹ́ kí ó ṣeé ṣe ká tún tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wa. Ọ̀nà mẹ́ta náà lẹ lè fi ràn wá lọ́wọ́ láti jẹ́ kí èròǹgbà wa ṣeé ṣe. Ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé kẹ́ kílíkì Patreon link tó wà ní abẹ́ fídíò yìí. Níbẹ̀ náà ẹ lè ra àwọn ìwé tí mo kọ. Ọ̀nà tẹ́ lè fi support wa náà ni ẹ lè ra àwọn ìwé tí mo kọ tí mo pè ní Kádàrá or something like that. Ara ọ̀nà tẹ́ lè fi support wa náà ni ìtàn nípa ọmọọba kan ni tí bàbá rẹ̀ ní pé ó gbọ́dọ̀ rí obìnrin tó máa fẹ́ràn rẹ̀ dénúdénú láàrin 21 days kó tó di pé ó máa lè jọba. Ìtàn nípa yẹn nìyẹn. Then ọ̀nà kejì ó ní pé kẹ́ click join ní abẹ́ fídíò yìí. Nǹkan kan wà níbẹ̀ tó ń pè ní join. Ẹ click kẹ́ follow àwọn steps tó wà níbẹ̀. Ẹ lè gba bẹ̀ yẹn náà support wa. Ọ̀nà kẹta tẹ́ tún lè fi support wa ó ní account details mi wà nínú fídíò yìí ó lẹ̀ ń wò yìí. Personal account details mi ni. Ẹ lè bá mi tẹ àṣẹránṣẹ́ sórí account details náà. Ẹ ṣé púpọ̀. Kí ló wá ṣẹlẹ̀ sí gbogbo àwọn bíi Pópó, Kétu, Sàbẹ́, Àjàṣẹ́ tó fi wà ní ibi tí a mọ̀ sí Ìdá-Ọmẹ̀ ní ìgbà tí mò ń sọ ẹ̀, tó sì ń jẹ́ Benin Republic ní òde òní? Nǹkan tó ṣẹlẹ̀ náà ni pé ní ìgbà tí Ọ̀yọ́lé ò lè dáàbò bo ra rẹ̀ mọ́, Ọ̀yọ́lé ò ní ẹrú mọ́, demand fẹ́rú ó ti dínkù láti òkè òkun. So wọ́n ti dẹ́kun bí wọ́n ṣe ń béèrè fẹ́rú. Ọ̀yọ́lé náà ò rí ìbọn àti àwọn nǹkan tó fi ń jagun, kò rí gbà mọ́ ní àsìkò yìí. Ṣé sì mọ̀ pé Yorùbá máa ń sọ pé ẹni gbépo lọ́jà ò jẹ̀bi bí kò ṣe ẹni tó gbà lọ́wọ́ rẹ̀. Àwọn òyìnbó tó ń béèrè fún ẹrú yìí ò béèrè mọ́. So òun náà kò ní akitiyan kankan láti ṣe láti wá
ẹrú mọ́. Ṣùgbọ́n ní ọdún 1838 ogun Fúlàní ó ń bọ̀ láti Sokoto ní eléyìí tí Usman Dan Fodio tó jẹ́ olùdarí ogun náà. Ní àkókò tí ogun Fúlàní ń bọ̀, báyìí náà ni àkókò kan náà ni ogun ibi tí a mọ̀ sí ìdà ọ̀mẹ̀ ní ìgbà náà tí a mọ̀ sí Benin Republic ní òde òní. Ogun náà ń bọ̀ láti ibẹ̀. Nígbà ìgbà tí mo ń sọ yìí, kò ń ṣe Ọ̀yọ́ lé nìkan lógun lọ, ogun wá sí Abẹ́òkúta ní ibi náà. Tẹ́ bá wò pé exemption díẹ̀ ló kù kó gba Abẹ́òkúta gan-an náà. Òun lẹ̀ ń wò èmi kọ́ ni mo ya máàpù yìí òun nìyí. Ogun dé Abẹ́òkúta. Ibẹ̀ ni àwọn ará Olúmọ ní 19th century. Ibẹ̀ ni àwọn ará Olúmọ ti sá lọ sí abẹ́ Olúmọ. Mi ní sọ ju bẹ́ẹ̀ lọ, mi ní sọ pàtẹ́ ju bẹ́ẹ̀ lọ torí ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn. So wọ́n fẹ́ máa gba gbogbo ibẹ̀ yẹn bọ̀ díẹ̀díẹ̀ ni. Báyìí ni ogun ìdà ọ̀mẹ̀ ṣe gba Kétu, ó gba Sàbẹ́, ó gba Pópó, ó gba Sàkété, ó gba gbogbo àwọn ìlú, ó gba Àjàṣẹ́, ó gba gbogbo àwọn ìlú yìí, ó gbà ní ọwọ́ Ọ̀yọ́. Báwo ló ṣe gbà? Ogun ni. Ó borí àwọn ìlàrí Ọ̀yọ́ tó ń ṣe ìṣàkóso ní gbogbo àwọn agbègbè yìí. Gbogbo ìlú tẹ́ ń wò yìí, gbogbo àwọn ìlú tó wà ní abẹ́ Ọ̀yọ́ yìí, wọ́n ní nǹkan mìíràn tán lè ṣe ju kó máa dáàbò bora wọn lọ. Kí l'Ọ̀yọ́ máa fi ń jagun gbà náà? Ẹṣin àti ìbọn. Ibo ni wọ́n ti rí? Wọ́n rí ní Sahara trade. Ibẹ̀ náà ti rẹ́ṣin. Wọ́n sì rí ìbọn ní transatlantic trade. Òun ni Ọ̀yọ́ fi jẹ́ alágbára. Gbogbo àwọn ìlú tó kù náà ní ìdá ti dáàbò bora wọn. Kí ló máa ṣẹlẹ̀? Àwọn náà ní ìbọn. Ibo náà ti máa rí ìbọn. Eléyìí tí ó wà níbí báyìí wọ́n ń pè ní cannon gun. Cannon gun yìí ni bọ́ǹbù ayé àtijọ́ tí a máa fi ń bára wa jà ní Áfíríkà. Kí ni ìdí tí wọ́n ṣe fún wa láwọn eléyìí? Àwọn òyìnbó ló mú wá. Kékeré tí ẹ̀ ń wò yìí wọ́n fi ṣe pàṣípàrọ̀ ẹrú 40. A tún ní ńlẹ̀ tí wọ́n fi ṣe pàṣípàrọ̀ ẹrú 100. Now tí wọ́n bá ti fún wa léléyìí, wọ́n believe pé táwọn bá ti fún wa, a máa fi eléyìí máa fi wage war, máa fi bára wa jà ní Áfíríkà. A lè máa mú ara wa ní ẹrú, máa fi tà fún àwọn òyìnbó. Máàpù yìí ló máa jẹ́ kí gbogbo nǹkan tí mo ti ń ṣàlàyé látàárọ̀ yẹn. Ẹ wo nǹkan tó kọ ẹ̀. 1833 ni gbogbo wọn sọ pé àwọn dẹ́kun òwò ẹrú, everybody padà sílùú wọn ní ilẹ̀ Europe pàápàá jùlọ UK àti America. Wọ́n dẹ́kun òun ní kíní, òun náà lẹ̀ ń wò yìí, òun ni máàpù yìí ṣòro, òun nìyí. Ẹ jẹ́ kí wọ́n á fi main máàpù yẹn gbọ́gbọ́n wọn ni. Bá ṣe bẹ̀rẹ̀ sí ní tara wa ní nǹkan tí mò ń sọ fún yín o. Nígbà tó máa fi sọ pé àwọn fi ọ̀dọ́ wa lẹ̀, ẹ wọ̀ Ọ̀yọ́, ṣé ti rí ogun wà ń bẹ̀. Gbogbo bí tẹ́ ti ń rí rẹ́ẹ̀dì yìí, àwọn ibi tó gun wà. Gbogbo bí tẹ́ ti ń rí rẹ́ẹ̀dì yìí, àwọn ibi tó gun wà tàbí àwọn ibi tí ó ti bàjẹ́. Òun lẹ̀ ń wò yìí. Èmi kọ́ ni mo ṣe àwọn máàpù yìí, and this is 1833 ní máàpù yìí. Àwọn ibi tó gun wà rí, ṣé ti rí majority of ilẹ̀ Yorùbá ibẹ̀ lógun wà. Tọ́ bá ti wá ibi tó bá ti jagun, tó bá ti kóyàn lẹ́rú, wọ́n kó wá bọ̀ wá bì, àwọn bì, wọ́n kó wá bọ̀ wá tà nìyẹn. Ní ìgbà yìí, ní 1833 yìí, mo lè sọ fún yín pé láṣẹ wa bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, láṣẹ wa bẹ̀rẹ̀ sí ní tara wa bí Yorùbá, bí Yorùbá ṣe bẹ̀rẹ̀ sí ní ta Yorùbá ẹgbẹ́. Ẹ jẹ́ kí wọ́n sọ nǹkan fún yín o. Nígbà tí ìbọn ti wà, nǹkan kan lèèyàn ṣàfìbọn ṣe. Ta ló dẹ̀ kó bọ̀ wá? Eléyìí ni wọ́n ń pè ní Treaty of Abolishment of Slave Trade ní ilẹ̀ Badagry ní 1852. Àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n sign pẹ̀lú wa ní ilẹ̀ Àgbàdáyé pé àwọn ò ṣe òwò ẹrú mọ́. Ọdún 1852 ni àwọn Bìrìtìkó, àwọn òyìnbó aláwọ̀ funfun ni wọ́n ti ọwọ́ bọ̀wé. Ṣùgbọ́n nítorí ìmọ̀ ara ẹnìkan, àwa èèyàn dúdú, a sì ń ṣe kátàkárà ènìyàn dúdú fún àwọn òyìnbó títí di ọdún 1888. Ọdún 1888 ni bàbá tí wọ́n sin síbẹ̀ tí wọ́n ń pè ní Sumbu Mobi ni ó wò pé òwò yìí a ní láti fi òpin sí. Ló bá àwọn òyìnbó Pọ̀tugí, ó bá wọn jà, ó dẹ̀ free gbogbo àwọn ẹrú tó wà nínú ọkọ̀ náà.
tẹ́ bá wo mo ìbẹ̀rẹ̀ fídíò ẹ máa rí pé kò sí irú àwọn kinní nílẹ̀ Yorùbá ní ìgbà náà. Ó wá ní nǹkan kan tí mo fẹ́ kẹ́ mọ̀ náà. Gbogbo Yorùbá tán wá tà ní 1833 yìí, mo lè sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni Royal Navy jágbà. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni Royal Navy jágbà lórí Atlantic Ocean. Wọ́n ní wọ́n kó lọ sí Liberia, wọ́n ní wọ́n kó lọ sí Sierra Leone. Torí ẹ̀ tẹ́ bá dé ìlú méjèèjì ṣe máa rí orúkọ Yorùbá. Ìgbà tí wọ́n máa fi ṣe Berlin Conference ní ilé tí wọ́n ti wá ṣe draw àwọn máàpù tẹ́ ń wò yìí tí gbogbo àwọn orílẹ̀-èdè Europe tán wá pín ilẹ̀ adúláwọ̀ tán pín mọ́wọ́ nígbà náà tí colonization fẹ́ bẹ̀rẹ̀. Ní ìgbà yìí ó ní wọ́n pín gbogbo àwọn ìlú yìí náà pín mọ́ Benin Republic nítorí pé àwọn ni wọ́n ń ṣe ìṣàkóso rẹ̀. Mo dẹ̀ fẹ́ rán yín létí nǹkan kan pé 15th century wọ́n ti colonize America, and mo dẹ̀ lè sọ fún yín pé kí lè tí wọ́n ráwà colonize in 15th century. In fact 20th century wọ́n ṣe wá colonize wa. Ẹ yẹ ká rò kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi rí wa colonize. This shows a lè sọ pé kò ń ṣe agbára àwọn baba ńlá baba wa ni wọ́n fi rí wa colonize láti 15th century. A kò rò pé bóyá malaria àbẹ́fọn òun náà ló pa wọ́n. Kí ló yẹ tẹ́ pé kí ló yẹ tá a rò pé ó lè jẹ́ akitiyan àwọn baba ńlá baba wa ni ò jẹ́ kí wọ́n rí wa kó ní 15th century tó yẹ pé 20th century ní nọ́ṣẹ̀ wá rí wa colonize. So wọ́n colonize wa fún another 46 years. So ìdí tí mo fi sọ nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ni pé ibì kan wà wọ́n pè bẹ́ẹ̀ ní Daome ní Amẹ́ríkà ló wà. Village ní oko ni. Ṣùgbọ́n èyìnbó aláwọ̀ funfun kọ̀ọ̀kan kò gbọ́dọ̀ fẹsẹ̀ tẹ̀bẹ̀. What will happen if a white person comes here? Death. He will die. Huh? Èyìnbó aláwọ̀ funfun tó bá fẹsẹ̀ tẹ ìlú yẹn á kú ni. Orílẹ̀-èdè Amẹ́ríkà ló wà. Ṣé tí nǹkan tí mo sọ báyìí? Àwọn ibì kan náà wà ní ilẹ̀ Yorùbá ẹ̀ tẹ́ pé development ò ní débẹ̀ láyé fàbàdà. Ṣé sì mọ nǹkan tó fà á? Torí àwọn nǹkan tí wọ́n ti fi wọ́n lẹ̀ ní ìgbà tí àwọn ogun tẹ́ ń wò yìí tó ń lọ lọ́wọ́, nǹkan rí ò ní láyé débẹ̀. So kẹ́ wo impact tí àwọn òyìnbó Europe, kẹ́ wo impact tí àwọn wọ̀nyí, kẹ́ wo nǹkan tí àwọn òyìnbó Europe yìí, kẹ́ wo nǹkan tó sún wa sí. So a lè sọ pé kò affect wa, ó affect wa torí òun ló fa ogun tí àwọn ìlú kan sì nira wọn sínú dìsìn láti nǹkan bíi 200 years ago tó wo ẹ̀rù ti tán. Máàpù yìí tán ya máàpù yìí ò bí 200 years ní ọdún mẹ́sàn-án sísìn, which is 2033. Ẹ wò kò ní jù báyìí lórúkọ tèmi ní Adetona. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ mi sọ ní ìbẹ̀rẹ̀ fídíò, ẹ jẹ́ bá mi like fídíò. Tó bá sì jẹ́ pé ẹ ti máa ń wá tẹ́lẹ̀ tẹ̀sí wo fídíò ìdí mo yín bá yín sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ nítorí ti Olúwa, ẹ jọ̀ọ́ nítorí ti Èdùmàrè, ẹ bá mi like fídíò, ẹ bá mi share fídíò, ẹ jẹ́ káwọn èèyàn kọ́gbọ́n kan tàbí ìkejì. Tó bá yẹ pé ẹ rọ́gbọ́n kan tàbí ìkejì nínú fídíò, ẹ jẹ́ káwọn èèyàn náà share nínú ọgbọ́n yìí. Mo sì nígbàgbọ́ pé a ní regret pàṣẹ. Fídíò mi tí mo fẹ́ kẹ́ wò ló ń jáde lójú screen yẹn. Mo dẹ̀ fẹ́ fi àkókò ìsọfún yín lẹ́ẹ̀kan sí pé Yorùbá pọ́nbélé ni wá. A máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Kí ìtàn, àṣà àti ìṣe Yorùbá bẹnu sọ̀n ṣe fẹ́ sọ ni tó sọ. Kí ìtàn, àṣà àti ìṣe Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀, a sì pè ní Abinibi. Ẹ subscribe. Mo dẹ̀ mọ̀ pé ẹ ní regret pé subscribe. Ó dàbọ̀.